Michael ṣé bí ẹ̀yin lẹ sọ fún ilé ìjọ Ọlọ́run yìí pé tí àwọn bá ní ìgbàgbọ́ bíi hóró mustadi ẹni àwọn sọ pé kí òkè kì ó sídìí òkè ó sì sídìí ọmọ yóò gbọ́dọ̀ kú o ọmọ yóò gbọ́dọ̀ kú o wọlé. wálẹ̀ ẹ ní sùúrù ṣé rí ara ìránṣẹ́bìnrin tẹ̀ ń wò yìí ó ti dòkú. ẹ bá sọ̀tà láàyè ni o mo nígbàgbọ́ nù tẹ́ni ká máa sìn ni o ẹ mọ̀ pé àwa náà mọ̀ patiwati lágbẹ́ àtẹ̀lé tẹ́ ní ká gbàgbọ́ ni o ọmọ yóò gbọ́dọ̀ kú o. balẹ̀ ẹ gbọ́ dáadáa ṣé rí Adédiwúrà yìí tẹ̀ ń wò yìí wọ́n fẹ́ fi kó bá mi ni. ẹ má wà jẹ́ wọn kó bá yín kíjọ yín ọmọ bá tú ẹ má jẹ́ wọn kó bá yín o. balẹ̀ nǹkan tẹ̀mí náà fẹ́ kó ṣẹlẹ̀ ní tó bá jẹ́ pé ṣe lọ́ gbé ọmọ arábìnrin ìwọ́nú ìjọ wa ni òkú ẹ̀ lọ́ máa gbé jáde. adúpẹ́ wọn ò pé wọn ò jọ yín ẹ bá mi ẹ wo Adédiwúrà ṣe ń ṣe àdúgbò mi ò jí o. mo fẹ́ bí kankan sà ṣe nígbàgbọ́. mo gbàgbọ́ ẹ nígbàgbọ́. stáàdì mo gbàgbọ́ mo ti nígbàgbọ́. ó dà tẹ́ bá ti nígbàgbọ́ kò sí wàhálà olórí ẹ farabalẹ̀ ṣe nígbàgbọ́. ẹ nígbàgbọ́ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ Adédiwúrà kò ní kú nítorí wípé ọ̀rọ̀ Olúwa sọ nínú ìwé Dáfídì ní 118 ó sọ wípé ọwọ́ ọ̀tún Olúwa la gbéga ọwọ́ ọ̀tún Olúwa ṣe agbára ó ní Adédiwúrà kì yóò kú bí kò ṣe yí gbogbo alágbára òkùnkùn gbogbo ìkẹjà wọn níbí gbogbo ìkẹjà wọn nìkùnkùn lórí ìwà Adédiwúrà lónìí kó túká nítorí pé máa ròyìn iṣẹ́ Olúwa. apàyé àpagbélé apàyé àpapọ̀. bẹ́ẹ̀ni ìyá kèé o. ọjọ́. ẹ̀dá fún láì bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe ayẹyẹ rẹ̀ ní gbogbo ayé ṣìkìṣìkì rẹ̀ lè fi lẹ́jẹ̀ o. ìwé Àìsáyà fi yé mi ìwé Àìsáyà 49 verse 26 ó sọ wípé gbogbo àwọn tó ní ẹ lára ó ní òun yóò fẹ́ràn ara wọn bọ̀ wọ́n ó ní wọ́n fi wọ́n mọ ẹ̀jẹ̀ ara wọn yóò kẹ́rin Adédiwúrà á ní wọn kì yóò kú bí kò ṣe yíyẹ ó tún sọ ní ìwé Àìsáyà wípé. ní orúkọ Jésù Adédiwúrà ní ọrẹ ẹnu mi bọ́ ní orúkọ Jésù ó yá dìde ní orúkọ Jésù ó yá dìde àníṣe ní orúkọ Jésù ó ti yanjú dìde nítorí gbàsáyà ó sọ wípé orí mi ẹ wò jáde olórí èmi ò mọ̀ tí ẹ wàá fẹ́ nǹkan tó pọ̀ o ṣe é rí bí tán rẹ̀ yìí mo mọ̀ pọ́nrọ́ wà ń bẹ̀ ẹ yọ̀dá rẹ̀ fẹ́ mi. ó lè nu ó ńgbà wọ́n bá mú bí ìtàn tọ̀rà pọ̀ ńbẹ̀ kí ni kẹ́mi olórí wá gbà. Àkànbí o! Àkànbí o! Yeah!